àwọn èèyàn tó gbajúmọ̀ ọmọ náà ń fẹ́ gbà wá o àwọn èèyàn tó gbajúmọ̀ náà ń fẹ́ ti wá ìgbésí ayé. ẹ̀yin èèyàn wa ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń bá wa bọ̀ nínú apá kínní ta ni Saheed Osupa bó o lè ṣe mọ̀ ọ́ sí kí ni tẹ́ lè sọ nípa ẹ̀ eléyìí tá a kọ́kọ́ gbé sọ ní apá kínní ètò yìí abala kejì lélẹ́yìí níbi tá a ti máa sọ kúlẹ̀kúlẹ̀ nípa in tó ṣokùnfà gbọ́nmi sí omi òtó láàrin King Dr. Saheed Osupa àti ọ̀gá ńlá Fuji ìyẹn Alhaji Ajíbọ́lá Wasiu Alabi Pasuma Wonder ọ̀gá ńlá gbogbo Fuji káàfàtà nílé lóko àti irú eré sinimá eléyìí tí King Dr. Saheed Osupa eléyìí tí ó láǹfààní àti kópa ń bẹ̀ and still counting. Ó dáa ẹ jẹ́ kí n tún máa fi yẹn kí n káàbọ̀ sí ìkànnì yìí Ọ̀rẹ́ Ọba 247 náà ni o. A ti sọ̀rọ̀ ní abala àkọ́kọ́ nípa ọdún àti àwọn iléèwé tí King Dr. Saheed Osupa eléyìí tí wọ́n lọ ọdún tí wọ́n bí bó ṣe bẹ̀rẹ̀ orin Fuji àti ibi tó dé. Ẹ káàbọ̀ sí abala kejì. No doubt kò sí àárín ìyànjiyàn kankan ń bẹ̀ rárá ìpè ohun tí ó jẹ́ kí wọ́n mọ King Dr. Saheed Osupa jùlọ ìní àìgbọ́ra ẹni yé àti èmi ò gbà tiẹ̀ ìwọ ò gbà tèmi eléyìí tí ó bẹ́lẹ̀ láàrin Alhaji Wasiu Alabi Pasuma Wonder àti Alhaji Saheed Osupa nígbà náà. Tẹ́ ẹ bá gbàgbé fight for success ìní àwọn èèyàn kọ́kọ́ pè ńgbà náà lọ́dún 1998/1999 tí kinní ọ̀hún tó fẹ́ sí gbòòrò ayé fún lóòótọ́ ni pé wọ́n ti kọ́kọ́ mọ Alhaji Wasiu Alabi Pasuma Wonder ńgbà náà o. Alhaji Pasuma ìní àwọn ayé kọ́kọ́ mọ̀ ńgbà náà pé ògbóǹtarìgì olórin Fuji wo leléyìí tó jẹ́ pé pẹ̀lú gbogbo ẹ̀sà lórí bọ́n ṣe ń múra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń ló gbé Alhaji Wasiu Alabi Pasuma jáde ńgbà náà tí gbogbo àwọn èèyàn tí wọ́n dẹ̀ ń gbórin Paso nígbà náà. Ṣùgbọ́n Dr. Saheed Osupa òun náà ó gbórí jáde o lásìkò náà tó sì jẹ́ pé àwọn èèyàn náà wá wò pé gbajúgbajà olórin Fuji wo tún leléyìí tóun náà dẹ̀ ń kọ ṣégè pàápàá orin tó jẹ́ ti ìbílẹ̀ tó mọ́gbọ́n wá tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà àti àwọn òmọ̀wé ni wọ́n fẹ́ gbé orin Saheed Osupa ńgbà náà. Àwọn méjèèjì wọ́n bẹ̀rẹ̀ débi pé bí àkọ́kọ́ bá lọ kọrin bì kan á sọ̀rọ̀ pé èmi mo lè kọrin ju èmi lọ̀gá o èmi nígbà o orin tèmi náà ń gbọ́ o. Ìkejì náà á lọ kọrin bòmíì á máa tún dọ́gbọ́n fún ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ lésì bó tẹ̀ jẹ́ pé wọ́n fi bẹ́ẹ̀ dárúkọ ara wọn ńgbà náà. Èmi ní o orin tèmi náà ń gbọ́ o orin tèmi ní kẹ́ ẹ máa gbọ́ o. Ṣé ẹ mọ̀ Orogún òwò ó bẹ̀rẹ̀ láti bẹ̀. Kìnìún ọ̀hún wá ń lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ kó tó wá di pé àwọn fáǹsì àwọn olólùfẹ́ abala àwọn méjèèjì àwọn olólùfẹ́ àwọn méjèèjì kó tó wá di pé wọ́n yé sí i. Ṣé àwa lè sọ pé yíyé tí àwọn fans yíyé tí wọ́n yé sí kìnìún ọ̀hún ṣáà lè sọ pé òun ló jẹ́ kí àwọn méjèèjì kí wọ́n di gbajúgbajà torí pé ẹni tí ayé òjò gbádùn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ lóòrèkóòrè gbogbo ìgbà náà máa rántí ẹ wọ́n á dẹ̀ máa ra àwo orin irú eléyìí tí irú ẹni bẹ́ẹ̀ tó bá ń gbé ṣe nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú controversies ni àwọn èèyàn ni wọ́n máa ń fẹ́ dá sí. Kọ́lọ́run bá mi òkè kó ṣàánú wa ni. Kí wá ló fàjà kí ló fa orogún òwò style of music bí àwọn méjèèjì bí wọ́n ṣe ń kọrin lóòótọ́ ni pé Fuji làwọn méjèèjì ń kọ ṣùgbọ́n bí wọ́n ṣe ń kọrin ó yà lára ọ̀tọ̀ níwọ̀nba. Ẹnìkan la mọ̀ sí kó máa entertain àwọn èèyàn kó múra kó wọṣọ dáadáa dẹ̀ kọrin ẹ̀ bí àwọn èèyàn bí wọ́n ṣe fẹ́. Ẹnì kejì náà ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá ló gbédè tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń jẹ̀gbádùn orin tiẹ̀ náà ìbílẹ̀ gangan ńlá bá pè é ti máa mọ eléyìí tó tọ́ sí ọ̀kọ̀ọ̀kan àwọn méjèèjì. Ṣùgbọ́n nígbà tó di gbọ́nmi sí omi òtó ọdún 2007 sí 2008 kìíní ọ̀hún wá búrẹ́kẹ́ gan gbáà níbi tí late Dr. Sikiru Ayinde Barrister ìyẹn Agbájẹ́lọ́lá Balógun níbi tí ó ti fi King Dr. Saheed Osupa níbi tó ti fi jẹ ọba orin nínú àwo kan tí wọ́n pè ní Legend and Sons. Báyọ̀wá ló gbórin náà jáde ńgbà náà Mórí Thunder òun náà wà nínú agbo yẹn ó wà lágbo yẹn débi pé late Sikiru Ayinde Barrister ó pronounce Saheed Osupa as the king of music láti àsìkò náà ẹni Saheed Osupa ìní ó bá gbé sórí tó sì jẹ́ pé gbogbo àwọn èèyàn ìní wọ́n ń pàtẹ́wọ́ pé bó ṣe yẹ kó rí náà nìyẹn torí pé ògbóǹtarìgì olórin ni. Saheed Osupa ó ṣe àwo orin 4 in 1 Mr Music
àwọn olólùfẹ́ ni wọ́n bá ń tako Wasiu Alabi Pasuma pé ẹnìkan ló ṣe 4-in-1 ìwọ náà ṣe 4-in-1 ṣùgbọ́n o bó tẹ̀ jẹ́ pé 2-in-1 ni Wasiu Alabi Pasuma ni wọ́n ṣe rí ṣùgbọ́n King Dr. Saheed Osupa òun break record ń bẹ̀ yẹn ibi tá a ti sọ pé àwọn fans ibi tá a ti sọ pé wọ́n yé sí nìyẹn o bẹ́ẹ̀ nìkan bá ṣèkan àwọn fans ẹnìkejì máa pariwo pé kẹ́nìkejì náà kó tún ṣe jù bẹ́ẹ̀ lọ kẹ́nìkejì kó tún ṣe jù bẹ́ẹ̀ lọ bí Saheed Osupa bá gbé nǹkan kankan jáde bóyá ó ṣe nǹkan dáadáa kan wọ́n máa ké sí Wasiu Alabi Pasuma Wonder pé ìwọ náà ṣe bẹ́ẹ̀ ìwọ náà tún ṣe jù bẹ́ẹ̀ lọ torí pé àwọn fans àwọn méjèèjì wọn ò gbà fúnra wọn kódà ó máa ń fa wàhálà lásìgbò láàrin ìgboro láàrin àwọn olólùfẹ́ àwọn méjèèjì ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń gbé sọ láàrin àwọn méjèèjì o àyìn àwọn fans o àwọn kan wọ́n máa ń sọ pé King Dr. Saheed Osupa kò mọ́ra mú akàn múra ṣá ni bó ti jẹ́ pé àwọn aṣọ àwọn nǹkan tí Saheed Osupa tó ń wọ̀ ó wà expensive dáadáa ó hàn ó kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní bó ṣe apply ẹ̀ kò mọ́ra mú ìbílẹ̀ ni wọ́n wá ń sọ pé Alhaji Wasiu Alabi Pasuma Wonder ìyẹn mọ́ra mú oníswagà ó lè ṣe báyìí ó lè ṣe tọ̀hún ó dẹ̀ entertain àwọn èèyàn lórí stage wọ́n ti ń dọ́gbọ́n dájà alẹ́. King Dr. Saheed Osupa ó kọ́lé síbàdàn ó kọ́lé sẹ́kọ̀ọ́ tí kìí ṣe méjì tí kìí ṣe mẹ́ta àwọn èèyàn wọ́n ń sọ fún Alhaji Wasiu Alabi Pasuma pé Alhaji Wasiu Alabi Pasuma ẹ̀ náà ẹ fi estate hàn wá o ilé ọmọlé yẹn nìkan kọ́ o ẹ fi estate hàn wá o kódà àwọn kan tiẹ̀ tún sọ nígbà náà pé ilé ọmọlé yẹn o ọ̀tọ̀ lẹ́ni tó ní o ilé láńlọ́ọ̀dù kan ní o ìní Pasuma ló ń gbé káàkiri o oríṣiríṣi ìlà ń gbóngbà náà àtẹlẹ́ tó jẹ́ pé òótọ́ ni àtẹlẹ́ tí kì í ṣòótọ́ gbogbo ẹ̀ náà ni wọ́n ń gbé káàkiri ńgbà náà ìdí ẹ̀ nìyẹn ohun tá a fi sọ pé àwọn olólùfẹ́ gangan ni wọ́n yé sí ìjà àwọn méjèèjì tí kinní ọ̀hún tó fi búrẹ́kẹ́ débi tí ó wá dé lásìkò yìí bíi 16 years ago tí Dr. Sikiru Ayinde Barrister tí ó announce King of Music sórí Saheed Osupa ẹni kinní ọ̀hún ló tún wá búrẹ́kẹ́ dáadáa ńgbà náà àbí ẹ wo àwo orin Legend and Sons yẹn ni lẹ́yìn ìgbà náà ni wọ́n wá gbé ìfọ̀rọ̀wánilẹ́nuwò láàrin àwọn òǹkọrin fújì kan jáde níbi tí kálukú tó ti ń sọ tẹnu ẹ̀ Alhaji late Dr. Sikiru Ayinde Barrister wọ́n sọ ìdí ẹ̀ táwọn fi King Dr. Saheed Osupa táwọn fi jẹ ọba orin wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa K1 The Ultimate náà Paso ó ní in tí òun jà lé lórí ni pé o King Dr. Saheed Osupa wọ́n ti fi jọba orin òun dẹ̀ congratulate ẹ̀ lákọ̀ọ́kọ́ bó ti jẹ́ pé àwọn fans òun bínú ṣùgbọ́n Saheed Osupa ò ní right whatsoever láti máa bú àwọn tó jẹ́ aṣáájú òun dọ́gbọ́n rìfáà sí K1 The Ultimate kíní yẹn lọ gbùdùgbùdù yẹn lọ ń gbà náà gbogbo àná la mọ̀ bí kíní ọ̀hún la mọ̀ bó ṣe rí Saheed Osupa náà sọ tiẹ̀ ń gbà náà o bóun ṣe jọba orin K1 The Ultimate ò fẹ́ kò dẹ̀ tẹ́ lọ́rùn pẹ́ẹ̀pẹ́ẹ̀ kò fẹ́ kí kinní ọ̀hún kó dúró déédéé lórí òun ẹni làásìgbò gbọ́nmi sí omi ò tó ṣe ń wáyé ńgbà náà ṣùgbọ́n àti bá a ṣe wáyé páàrí ńlá rí o ó dáa náà ẹ wá jẹ́ á sọ̀rọ̀ nípa àwọn eré sinimá eléyìí tí King Dr. Saheed Osupa eléyìí tí ó ti gbé ṣe àìmọye kò ló ń ka oríṣiríṣi sinimá ní King Dr. Saheed Osupa ló ti kópa nú ẹ̀ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ sinimá eléyìí tó jẹ́ pé àwọn èèyàn wọ́n ń pàtẹ́wọ́ fún pé pé bó ṣe mọ orin kọ tó orin fújì náà ló tún ṣe dáadáa lẹ́ka eré sinimá ẹ jẹ́ kí n ka bíi méjì bíi mẹ́ta ẹ̀yin náà ẹ lè padà wàá fi tiyín kún o àwọn eré sinimá eléyìí tá a rí King Dr. Saheed Osupa nínú ẹ̀ sinimá kan bẹ tí wọ́n ń pè ní ẹni ẹlẹ́ni ǹjẹ́ wo Saheed Osupa ó kópa tó pọ̀ gan-an nínú sinimá ẹni ẹlẹ́ni ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ kówé sinimá ni níbi tí Saheed Osupa níbi tó ti kópa tó jọjú ńbẹ̀ ẹsẹ̀ 6 láyé Saheed Osupa ó ṣe nínú ẹ̀ ó ṣe màámi King Dr. Saheed Osupa ó ṣe nínú sinimá yẹn Aṣírù Èjìrẹ́ ẹ bá Saheed Osupa pàdé nínú fíìmù ọ̀hún náà Oníbàárà Ọ̀gànjọ́ ó ń bẹ́ńbẹ́ Ikú Ọba ó ń bẹ́ńbẹ́ Ìgbà Ìwáṣẹ̀ King Dr. Saheed Osupa ó ń bẹ nínú sinimá yìí Àgbèrè Ojú Alágbèrè Ojú ẹ ṣáà ti rántí sinimá yẹn King Dr. Saheed Osupa ó kópa tó jọjú tó pọ̀ gan gbáà nínú sinimá ọ̀hún Alukoro Saheed Osupa kópa ńbẹ̀ o Àrọ́bá sinimá kan tí wọ́n ń pè ní Àrọ́bá King Dr. Saheed Osupa ó kópa nínú sinimá tí wọ́n ń pè ní Àrọ́bá
ọ̀ṣọ̀rọ̀ bàbá òjò ọ̀ṣọ̀rọ̀ bàbá òjò King Dr. Saheed Osupa ó kópa ńbẹ̀. Olójú edé, gbogbo yín náà lẹ wo olójú edé Saheed Osupa kópa ńbẹ̀ o. Àdìgún olórí ọ̀dọ́ sinimá ńlá kan ni níbi tá a ti rí King Dr. Saheed Osupa tó kópa ńbẹ̀. Onímọ́tò Saheed Osupa kópa ńbẹ̀ tó jọjú dáadáa. Olókìkí òru sinimá olókìkí òru Saheed Osupa ó kópa tó jọjú nínú sinimá yìí. Àwọn sinimá eléyìí tí King Dr. Saheed Osupa eléyìí tí ó kópa nù ẹ̀ wọ́n pọ̀ kódà a lè kà á tán. Lára wọn ni sinimá kan tí wọ́n pè ní Ọ̀dájú Alágbára eléyìí tí ààrẹ Abíọ́dún Adéoyè afẹ́fẹ́ ọ̀rọ̀ eléyìí tí ó gbé jáde. Gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò ni ààrẹ Abíọ́dún Adéoyè afẹ́fẹ́ ọ̀rọ̀ ló gbé Ọ̀dájú Alágbára ìní wọn gbé jáde. King Dr. Saheed Osupa ó kópa tó jọjú púpọ̀ pẹ̀lú lálùdé ńgbà náà. Ẹ bá wo sinimá náà ẹ rí ìdán bàbá dán eléyìí tí Saheed Osupa eléyìí tó kópa ńbẹ̀. Díẹ̀ rèé tá a ní ká mú jáde nípa King Dr. Saheed Osupa. Kò sẹ́ni tó mọ̀ ọ́ pọ̀n bí ọlọ́mọ o, èèyàn ò lè mọ èèyàn jẹ èèyàn lọ fúnra ẹ̀. Kódà gan bọ́n bá bi Saheed Osupa gan léèrè fúnra ẹ̀ kò ní lè sọ gbogbo sinimá tó ti kópa ńbẹ̀ kódà tó fi múrin. Àfi tí wọ́n bá ṣe ìran létí pé aláàjì kọrin báyìí ńgbà báyìí ok aláàjì ẹ ṣeré báyìí ńgbà náà ẹ ṣeré báyìí ńgbà kan. Bí nǹkan ò bá pọ̀ lèèyàn máa kà á lèèyàn máa mú jáde láti inú ọpọlọ, ṣùgbọ́n tó bá ti pọ̀ lápọ̀jù kò ṣeé kà lórí àfi tá a bá kọ ọ́ lẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ jẹ́ olólùfẹ́ wọn, tẹ́ ẹ jẹ́ fáǹsì àwọn méjèèjì King Dr. Saheed Osupa àti Alhaji Wasiu Ajibola Pasuma Wonder ọmọ Ọdẹ́tọ́lá, ẹ stop ṣe bẹ́ẹ̀, ẹ yé jà, ẹ yé fa làkàdí, ẹ yé dá làásìgbò sílẹ̀ láàrin ara yín, torí pé gbajúgbajà òǹṣeré fújì làwọn méjèèjì. Wọ́n dẹ̀ ti gbé nǹkan dáadáa ṣe, wọ́n dẹ̀ tún sì ń tẹ̀ síwájú nípa bí wọ́n ṣe ń gbé nǹkan dáadáa ṣe. Àwọn méjèèjì náà ni wọ́n ti di grandpa, àwọn méjèèjì ni wọ́n ń ṣe nǹkan dáadáa fọ́mọ, ọmọ wọn kàwé, ọmọ wọn lọ́kọ, ọmọ wọn láya. Àgbà ti dé, ṣé ní bí wọ́n ṣe wá dàgbà yìí ṣé kán tún máa wá tẹ̀síwájú nípa àgbọ́ra ẹni yé làásìgbò tó ń bẹ láàrin àwọn méjèèjì ni. Bí wọ́n bá ríra wọn sìn wọn á dì mọ́ra wọn. Àgbà ti ṣe ń dé, gbogbo làásìgbò tí wọ́n fà nígbà tí wọ́n ń bẹ lọ́dọ̀ ṣé ẹ fẹ́ kán tún tàn síwájú ni? Ìyẹn ò dáa tó, torí pé béèyàn bá ti kọjá bàǹtẹ̀ onírù ọmọ ẹni là á bọ́ ọ fún. Àwọn àgbàlagbà ni wọ́n sọ bẹ́ẹ̀. King Dr. Saheed Osupa gbajúgbajà òǹkọrin fújì ni. Bákan náà ló ti ṣe ọ̀pọ̀lọpọ̀ eré sinimá eléyìí tí a kà díẹ̀ fún yín tá a kà kálẹ̀ yẹn. Láìpẹ́ láì jìnnà a máa sọ̀rọ̀ nípa Alhaji Wasiu Alabi Pasuma Wonder náà. Iṣẹ́ tí ń lọ lórí ẹ̀ láàrin ọjọ́ péréte ẹ máa rí iṣẹ́ tá a máa gbé jáde nípa ti Alhaji Wasiu Alabi Pasuma Wonder náà eléyìí tó jẹ́ pé à ń po kinní ọ̀hún pọ̀ ni. Ǹjẹ́ mọ̀ yí pé Alhaji Wasiu Alabi Pasuma Wonder náà gbajúgbajà òǹkọrin fújì bó ṣe jẹ́ gbajúgbajà òǹkọrin fújì náà ló jẹ́ òǹṣeré sinimá. Àwọn méjèèjì náà kọrin fújì ni wọ́n tún ń ṣeré sinimá. Irú àwọn eré tí Paso eléyìí tó kópa ńbẹ̀ a máa gbé jáde wá fún yín gẹ́gẹ́ bí a ṣe ṣe ti King Dr. Saheed Osupa, gẹ́gẹ́ bí a ṣe ṣe kinní ọ̀hún. Ẹ̀yin olólùfẹ́ ẹ ṣeun o, gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń fìfẹ́ bá wa bọ̀ látẹ̀kan díẹ̀ náà la lè sọ nípa King Dr. Saheed Osupa. Ẹ wo díẹ̀ náà la ní ká mú wá sétí gbọ́ yín. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n, ẹ kú ìkàlẹ̀.